gbogbo àwa àfáà tá wà nídìí kéèsì TaniOlohun ṣe dáadáa o wàláhì tàláhì súnmọ́ billahi la ilaha illa huwa ṣe dáadáa fi ìjọmọlúàbí kún nǹkan tẹ́ ń ṣe gbogbo àwa àfáà tá wà nídìí kéèsì TaniOlohun ni o ṣe dáadáa. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. So ó ṣe wá hàn sí ọ̀pọ̀lọpọ̀ ayé pé iṣẹ́ Ọlọ́run tẹ́ gbé dání pàápàá fake ni, torí pé tíṣẹ́ Ọlọ́run yẹn bá rí lọ́wọ́ yín, wọ́n ní ọmọ àlè èèyàn ló máa rí inú tí kò ní bí, bákan náà ọmọ àlè èèyàn ni wọ́n máa ń bẹ̀ tí ò ní gbẹ́bẹ̀. Because gbogbo nǹkan tá à ń fà mọ́ra wa lọ́wọ́ bí ẹni fagbọ́ ọtí láti ìgbà yìí wá, kò yẹ kó le tó gbogbo eléyìí lórí ọ̀rọ̀ bọ́ yẹn. Àwọn kan wà nínú ẹ̀sìn tí a jọ wà yìí tó yẹ pé wọ́n ṣe nǹkan tó burú gan. Gbogbo ohun tẹ́ni TaniOlohun ṣe ó kéré nínú gbogbo nǹkan tí àwọn tí mo fẹ́ dárúkọ yìí tí wọ́n ṣe nínú ẹ̀sìn. Tòun ti bẹ́ẹ̀ wọ́n bẹ̀bẹ̀ wọn náà ni. So kí wá ní nǹkan tọ́mọ yẹn ṣe tẹ́yìn ò ṣe rí, wọ́n fi ń bẹ̀ lọ́tún, àwọn fámílì ẹ̀ bẹ̀, àwọn èèyàn náà lóríṣiríṣi àwọn èèyàn jáde ní social media tí wọ́n ń bọ́mọ yẹn bẹ̀bẹ̀. Grant ẹ̀ ní bail, jẹ́ kí wọ́n gba bail ẹ̀. Gbogbo ẹ̀yin àfa àpàtà mi sorry láti sọ ẹjọ́ tó rọ́ Ọlọ́run bá mi share life yìí gan. Gbogbo ẹ̀yin àfa àpàtà tẹ́ wà ní ìdí ọ̀rọ̀ ọmọ TaniOlohun yẹn ṣe dáadáa, jíṣẹ́ Ọlọ́run ṣe Tani lẹ̀ ń jíṣẹ́ fún. Gbogbo ẹ̀sùn tí wọ́n kà sí ọmọ yìí lọ́wọ́ pátá, tí a bá ní ká ṣe òṣùwọ̀n ẹ jẹ́ kí n mú wá láti ibi tó ti máa yé gbogbo wa dáadáa. Ẹ wo ọ̀rọ̀ yìí, ó ti pẹ́ o, mo kàn fẹ́ fà wá sí làákàyè àwọn èèyàn ni kí wọ́n fi lè mọ nǹkan tí mò ń sọ, torí pé pains àwọn èèyàn, pains wọn bí nǹkan yẹn ṣe ń dùn àwọn èèyàn tó tí wọ́n fi ń jáde látọjọ́ yìí, ó dàbí pé ṣe bíi pé ẹ̀jẹ̀ ń ràn nínú fèèní yìí. Gbogbo ohun tó bá lè nǹkan ọmọ yẹn ṣe kò yẹ kó le tó bá yẹn, àti ó parọ́ mọ́ yín, àti ó ṣe nǹkan, àti pé ó ṣe nǹkan tí ò dáa, kò yẹ kó le tó bá yẹn. Ẹ fi ọmọ yẹn sílẹ̀, ẹ yáfẹ́ Ọlọ́run tó ní gbogbo wa gan, à ń tọrọ àforíjì ẹ̀ṣẹ̀. Kí ni nǹkan tá a fi mọ̀ pé Ọlọ́run tá a bá tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run, kí ni nǹkan tá a fi mọ̀ yín pé Ọlọ́run ti forí ẹ̀ṣẹ̀ yẹn jì wá? Òun ni pé lẹ́yìn ẹ̀ṣẹ̀ yẹn, oore tó bá ṣe fún wa lẹ́yìn ẹ̀, òun la fi mọ̀ yín pé Ọlọ́run ti yáfi wa, kò fi ya ẹ̀ṣẹ̀ wa yẹn bí wá. Inna Allaha gafurun rahim ni Ọlọ́run sọ pé òun Ọlọ́run tóun bá ti forí jìyàn, òun á mójú kó ń bẹ̀. So that is gbogbo ẹni tọ́lọ́run ṣe ń bínú sí lọ́wọ́ nísìnyí, tọ́lọ́run ò tí gbọ́ nǹkan tó ń sọ, Ọlọ́run tí forí ẹ̀ṣẹ̀ jì ni. Àwa tá a jẹ́ ẹrú Ọlọ́run, tá a mọ̀ wípé Islam tá à ń ṣe yìí tí túbá lọ sọ́dọ̀ Ọlọ́run tó tá a mọ̀ túmọ̀ ẹ̀, kò yẹ kọ́rọ̀ ọmọ yìí kó tó problem kó le tó gbogbo eléyìí. Kí ni nǹkan tó ṣe? Tẹ́yìn bá mọ̀ gbó ṣe, ihun tẹ́mi fẹ́ sọ ni pé àwọn èèyàn àwa náà sá ń ṣe èèyàn ní ẹ̀ṣẹ̀ tó ní agbára, tá dẹ̀ ń bẹ̀ tó dẹ̀ ń gbọ́. Ọlọ́run gan tó jọ dá gbogbo wa, a ṣẹ̀ ní ẹ̀ṣẹ̀, kò sí ìṣẹ́jú ká má ṣe Ọlọ́run, a sì ń tọrọ àforíjì lọ sọ́dọ̀ Ọlọ́run dẹ̀ ń gbọ́. Why tó wá jáwé èèyàn lásán la wá ṣera wa, táwa ní dandan. Tán bá label Islam lórúkọ kan, èyí lẹ́kọ̀ọ́sì ẹ̀. Ó dáa, Yàyà Gàmbàrí nígbà tí ó sì ń jẹ́ ọmọ ṣẹ́ fún Saheed Shittu, tí Saheed Shittu yẹn tó ń lò, tẹ́ bá ní TaniOlohun bú ọba Ìlọrin, ó bú ẹnìkan, ó ṣépè fẹ́ nìkan. Gbogbo ohun tí TaniOlohun ṣe pátápátá sójú ọ̀nà ẹ̀sìn, ó dáná sun Kùránì, ó ṣe gbogbo ohun tó ṣe pátá sójú ọ̀nà ẹ̀sìn, wàláhì tàláhì kò tó ìdá kan nínú 100 tí Yàyà Gàmbàrí ṣe.
wọ́n mú ọmọ yẹn wá nígbà yẹn tó ń lọ bẹ gbogbo àwọn ṣùyúkì yẹn. Ṣé ó dìgbà tá bá tó ń gbé fídíò yẹn wá fún yín kẹ́ máa wò ó nígbà yẹn lọ́hùn. Nígbà tó dẹ̀ yá táwọn èèyàn wò pé bọ́mọ yẹn ṣe ń ba lọ yìí inú kí wọ́n pa tàbí káyè rẹ̀ bàjẹ́, wọ́n padà mọ bí wọ́n ṣe tó. Àwọn tó ti ta sí, àwọn tó ti bú, àwọn tó ti sọ̀rọ̀ bàjẹ́ nípa àwọn tó ti parọ́ mọ́. Ṣé ti bàbá wa Amiru Jésì ní ká sọ ni? Ṣé ti bàbá wa Mudiru Mọ́kàsí ní ká sọ ni? Ṣé ti Ṣéwà Ádámọ̀ ní ká sọ ni? Ṣé ti Ṣéwù Kàmọ́lì ní ká sọ ni? Ẹ sọ àfa àgbà nílẹ̀ Yorùbá yìí tó hàn torúkọ rẹ̀ hàn láyé tí Yahya Gambari tí ò ṣàbúrú sílé wọn. Wọ́n padà mú káàkiri gbogbo ọ̀dọ̀ àwọn àfa tí wọ́n bẹ̀ tí ó lọ bẹ̀ wọ́n. Ṣebí ọmọ yẹn náà nìyẹn kò kú. Òun ló sì ṣe ayé ẹ̀ lọ yẹn. Kí wá ní TaniOlohun ṣe tó ti Yahya Gambari? Kí ni TaniOlohun ṣe tó ti Saheed Shittu? A ti fi ẹ̀sìn lẹ̀, ìwà ìfẹ́nú wa là ń ṣe la gbé wọnú ẹ̀sìn. Níjọ́ tẹ́lòmíì jáde lé kéwú, eré ibú ilé bàbá ẹ̀ ló lọ gbé wọ̀ níwà tó fi wá ń bà sílámù jẹ́ lójú. Gbogbo ẹ̀yin àfáà tẹ́ wà nídìí kéèsì TaniOlohun yẹn, kò sí ìtò ń ṣiṣẹ́ Ọlọ́run nu yín, ṣé èṣù ni gbogbo yín jẹ́. Tẹ́yàn bá ṣe nǹkan tó burú fún wa, tó bà wá lọ́kàn jẹ́, wọ́n ti ṣèyí tó jù bẹ́ẹ̀ lọ sí Ànábì Muhammad. Ṣebí Al-Qur'ani ti jẹ́ kó yé wa pé bada isti'aza wal basmala laqad kana lakum fi rasulillahi uswatun hasana, pé gbogbo ẹni bá ń wá ìwà dáadáa jù ní ayé kó lọ wo àwòkọ́ṣe ìwà yẹn, kó emulate ìwà yẹn lára Ànábì Muhammad. Kò sí nǹkan tẹ́ ń wá láyé tẹ́ ní bá lára Ànábì Muhammad níwà. Ihun tí TaniOlohun ṣe fún yín ní Ìlọrin, tó ṣe fún gbogbo ẹ̀yin àfáà Ìlọrin pátá, wọ́n ti ṣe èyí tó jù bẹ́ẹ̀ lọ sí Ànábì Muhammad. Tòun ti bí Ànábì òní kan tí wọ́n mọ́lé, wọ́n bá Ànábì lórúkọ jẹ́, Ànábì òní kí wọ́n pa wọ́n, wọ́n bá Ànábì lórúkọ jẹ́, Ànábì òní kan tí wọ́n mọ́lé. Ó sì ní kápá bẹ́ẹ̀, ó ní kápá kó ní kí wọ́n lọ bẹ́rí wọn dànù. Nítorí pé ó fẹ́ kí àwa tá ń bọ̀ lẹ́yìn tòun ká máa wo àwòkọ́ṣe yẹn, ló ṣe fà tó fi já sí wípé Ànábì ní agbára yẹn kó ṣe kò ṣe. Ẹ̀kọ́ ni ó ń jẹ́ wáyé táwọn ṣe táàpù ìwà yẹn lára Ànábì. Èèyàn ẹgbẹ́ ara wa, ọmọ yìí lè padà wúlò fún ẹnìkan kan lọ́la. Ṣebí Yahya Gambari náà ló ti wá di pé ó ń wúlò nísìn, tó ń ṣe program tó fi ń defend ìlú ẹ̀, tó ń ṣe program tó fi ń defend àwọn àfáà ìlú ẹ̀. Tẹ́lẹ̀ ṣe bó ń gbé wọn ṣépè ni. Ta ni òpè lẹ́lẹ́bọ́nú wọn? Ta ni òpè lólógùnú wọn? Ta ni òpè lólènú wọn? Ta ni òpè ní gbájú ẹnu wọn? Ṣáà máa sọ pé torí pé òun jọmọ Ìlọrin. Ẹjọ́ ò ní jẹ́ tiwa ká má mọ̀ dá, ẹ lọ túwọ́ nínú ẹ̀, ẹ fa gbogbo ẹ̀ lọ́lọ́run lọ́wọ́. Ọ̀rọ̀ ń pé kò sẹ́ni tó lágbára ju kóòtù lọ kọ́ lélẹ́yìí tá à ń sọ yìí. Okay, tí kí lórúkọ ọmọ yẹn TaniOlohun tó bá bú kọmíṣánná pólísì Ìlọrin tó ẹ sọ pé ó parọ́ màbó ṣe pákan, ẹ jẹ́ kí ó hàn sí gbogbo ayé pé ìyà tí TaniOlohun jẹ yìí o, kọmíṣánná ló fi ń jẹ. Ẹ̀yin àfáà ẹ túwọ́ ń bẹ̀, ẹ fọmọ yẹn lẹ̀ jẹ́ kó máa lò gbèsè ayé ẹ lọ. Ṣẹ́yìn àfáà tó tiẹ̀ jẹ́ wípé àfáà ẹgbẹ́ ẹ̀yin ṣẹ̀yìn ń bọ̀ láti ilẹ̀ mímọ́, láti Holy Land, ẹ sì gbé láti airport ẹ lọ jù sẹ́wọ̀n. Àfáà ẹgbẹ́ ẹ̀yin nìyẹn, àfáà ẹgbẹ́ ẹ̀yin tẹ́ ẹjọ́ ń kírun, wákàtí kan náà lájọ́ ń kí, àsìkò kan náà lájọ́ ń kí wákàtí kọ̀ọ̀kan. Jímọ̀ kan náà lájọ́ ń kí, kíbla kan náà lájọ́ ń kọjú sí, ìjọ ọdún kan náà lájọ́ ń kí, Kùránì kan náà lájọ́ ń ké, àfáà kan náà jọ ń pè wá, ó ṣẹ̀yìn ẹgbẹ́ láti ó ń bọ̀ láti Mọ́kà, ẹgbẹ́ ẹ lọ́jù sẹ́wọ̀n. Ṣẹ́yìn wà ní kèfèrí lásán àṣẹ tẹ́ni ní kí wọ́n lọ pa. Ṣé Islam náà nìyẹn? Èèyàn bá ẹ lórúkọ jẹ́, tọ́lọ́run bá ti bá ẹ lórúkọ jẹ́, fi ẹni yẹn sílẹ̀ kó máa bá tiẹ̀ lọ. Wáyé tá a ṣe ń ṣe bíi pé àwa lọ́lọ́hun, tó bá yẹ pé Ọlọ́run bá ní kí Ìlọrin bí wọ́n ṣe jáfa gbogbo ayé yẹn, tọ́lọ́run bá ní kí ìdájọ́ ẹnìkọ̀ọ̀kan nú ayé ìlú Ìlọrin yẹn ni ó ti máa ṣẹlẹ̀, gbogbo nǹkan ó ti bàjẹ́. Bẹ́ẹ̀ ni ma yàwó Ọlálékan Bọ́sẹ̀ bó ti rí nù. Ṣùgbọ́n àwọn èèyàn bí wọ́n fẹ́ kí wọ́n ṣá máa, wọn ò fẹ́ kí ọ̀sẹ̀ kan lọ nínú Islam yẹn tí wọ́n ní dá wa lálẹ̀. Kí n kúrò lórí Yahya Gambari, kí n bọ́ sórí Saheed Shittu.
nínú gbogbo àwọn tó jẹ́ scholar yẹn láyé àtàwọn tàná àtàwọn tèmi eléwo ni Saheed Shittu ò gbé ṣépè, eléwo ni ò parọ́ mọ́, eléwo ni ò pè ní gèfèrí, eléwo ni ò pè lólè, eléwo ni ò sọ pé lérí burúkú ni Tani kò sọ kò bàjẹ́ sínú ilé ẹ̀rí. Saheed Shittu ọ̀hún náà ló wá délé ní tí ń lọ fún gbogbo wọn lówó yẹn o. Mo wo program Alifulani yẹn lánàá tó lọ bá Saheed Shittu lé bóyá ó lọ kí fún ilé tó kọ́ àbí ilé tó rà kò yé mi. Ó ń try láti máa sọ fún Saheed Shittu pé gbogbo wàhálà táwọn ń fà òun náà mọ̀ Alifulani náà mọ̀ pé òun àti Saheed Shittu làwọn tí àwọn ń dà sílámù wò. Àwọn náà mọ̀ àwọn àlọ́ pé àwọn àjọ ń sọ fúnra wọn pé káwọn kì í wọ́ ìwà ìbàjẹ́ yẹn bọlẹ̀, káwọn kì í wọ́ à ń búra àwọn lénìí à ń búra àwọn lọ́la. Ẹ lọ́wọ́ comment section yẹn káwọn yẹn orúkọ táwọn èèyàn pè wọ́n ó yẹ kójú máa tì wá. Gbogbo àwọn tí wọ́n jáde nítorí ọ̀rọ̀ ta lọ́lọ́run yẹn ṣé wọ́n tó yín bá sọ̀rọ̀ tì nílọrin yẹn gbogbo ohun tó bá léwu kó ṣe. Ọmọ yìí ó pa yín lọ́mọ o, ọmọ yìí kì í ṣe pé ó bá yàwó yín sùn o. Ẹgbẹ́ kọ̀ọ̀kan lura yín nínú ayé náà ni ẹ̀dẹ̀ mú ọmọ yẹn sọ́wọ́ láì ṣe pé kì í ṣe béèyàn ni. Ẹ̀yin lẹ́ ń pín gèfèrí, ṣé gèfèrí tí yín ni àbí tọlọ́hun? Ẹ̀yin gangan fúnra yín tẹ́ wà lójú ọ̀nà kí lẹ mọ̀ ṣe bí ìyá Ọ̀ṣun tẹ́ wẹ̀ sínú Islam, ìyá Ọ̀ṣun tẹ́ wẹ̀ sínú Islam ní last month àbí ṣé kò yẹ kó jẹ́ wàásí fún yín? Ṣebí Ọ̀ṣun lẹ sọ pé yẹn ń ṣe wáyé tó padà gbà Islam ọwọ́ yín bó tiẹ̀ jẹ́ pé ẹ̀ẹ́dọ́gbọ́n sí ni. Islam tẹ́ mú yàn wọ̀ tó yẹ pé ìwà yín ò ìwà tẹ́ mú yàn wọ̀ lágídí. Islam tẹ́ fi tipátipá mú yàn wọ̀ báwo ló ṣe máa practice religion yẹn? Meanwhile ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ mú yàn wọnú ẹ̀sìn lélẹ́yìí ìwà ọwọ́ yín léèyàn jáde kúrò nínú ẹ̀sìn yẹn ni kò fààyàn wọlé sínú ẹ̀sìn. Ẹ̀sìn tẹ́ ti fi hatred ẹ ti kó hatred wọbẹ̀ ẹ ti jẹ́ kí àwọn èèyàn máa hate ẹ̀ kéèyàn jẹ́ Islam gan àbá fa àwọn èèyàn ó máa dédé bínú ẹ̀ ti ń wá ọ̀tá kún ọ̀tá fún wa àti défìlà jáde gan ti ń jẹ́ problem fún wa nítorí ìwà pàǹlẹ̀ kì í fẹ́ kì í gbọ̀ kì í fẹ́ kò ní gbà tó wà lọ́wọ́ yín kí ló wà ń bẹ̀ tí ò ní kú tí ò tibẹ̀ kú ń bẹ̀ ṣẹ́ ní kú ni. Ẹ̀yin náà lẹ́sìn máa ṣe wáàsí fún gbogbo àwọn èèyàn ní gbogbo ìgbà ẹ ń fi kú dẹ́rù bá àwọn èèyàn ẹ̀yin jẹ́ ní ìwà ọwọ́ yín ò ní ò júwe ẹni tó ń rí kú tó ń sà. Wa antum tatluna al-kitaba afala ta'qilun Al-Qur'ani ní ṣe bẹ́ẹ̀ ké ẹ mọ̀ wáyé tẹ́ ṣe ń wà bí eléyìí tí orí rẹ̀ ti dàrú. Nínú Suratu Yasin kèfèrí ni kò kírun rí kò gbàwẹ̀ rí gbogbo nǹkan dáadáa tá à ń ṣe nínú Islam tí wọ́n fi ń sọ pé Ọlọ́run gbaṣẹ́ wa kò sí eléyìí tó ṣe rí ọ̀rọ̀ ẹyọ kan ṣopéré ló sọ fún àwọn aráàlú Ànábì Musa pé ẹni Ọlọ́run tó ń ṣe wá sí fún yín kò ní ẹ mówó wá kò gbá jírù kankan lọ́wọ́ yín kò sọ pé nítorí pé ó ń sàǹfin yín mọ̀nà yìí náà ẹ sì fẹ́ pa kí lẹ fẹ́ pa ṣe. Torí nǹkan tó sọ nìyẹn o tó fi di ẹni àlùjànnà lọ́dọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ lásán ló sọ́dọ̀ àlùjànnà. Ọ̀rọ̀ lásán kò kírun rí wàláì kò gbàwẹ̀ rí kò ṣe gbogbo ohun tí à ń practice lójú ọ̀nà Islam kò sí eléyìí tó ṣe rí bẹ́ẹ̀. Àánú Ọlọ́run ju gbogbo eléyìí tẹ́yìn ṣe yẹn lọ. Àánú Ọlọ́run ju gbogbo ẹ lọ tó bá fẹ́ kíyàn síná kó fò kó kú náà kò ní kó má jóná tó bá kú tó bá sì fẹ́ fihàn sí inú kẹ́ kó má ṣe gbogbo nǹkan tẹ́yìn sọ pé kó má ṣe yẹn tó bá fẹ́ tọ́lọ́run bá àánú Ọlọ́run ó dẹ̀ yí ẹ̀yin náà ó yé yín. Ẹ jẹ́ ká lọ túwọ́ nínú gbogbo kìíní ẹ fi ọmọ ẹ sílẹ̀ ẹ free ẹ jẹ́ kó lọ bá fámìlì ẹ. Ó sọ pé kò rẹ́dì láti túbá fún Tani ṣẹ́yìn jọ Ọlọ́run ni. Ṣé ìyẹ̀sẹ̀ alúnákà tí wọ́n gbé nítorí wọ́n náà sọ pé ẹnìkan apààyàn ni tí àfáà tọ̀hún gbé tó lọ́ọ́ tì mọ́lé ṣé kò níye ìgbà tó lò nínú àhámọ́ inú ẹ̀wọ̀n káwọn èèyàn tó dìde lọ́tún lósì kan tó máa lọ bẹ àfáà ẹgbẹ́ wọn gbogbo òlu lọ bẹ àfáà kan ṣe ẹgbẹ́ wọn nígbà ìwọ náà ló lọ tì í mọ́lé ìwọ náà ló ní kápá àti yọkù ń bẹ. n tá à ń ṣe fáwọn àtàjára wa báwo lẹ ẹni tó wá láti ẹ̀sìn mi báwo lẹ yẹn ṣe ní báwo lẹ ṣe máa láàánú ẹ̀. ohun tẹ̀mí wá bíbá ìwá sọ láàárọ̀ yìí ni pé ìwà tó máa léèyàn jáde kúrò nínú ẹ̀sìn pọ́ìntì kan ṣo tí mo torí ẹ̀ jáde nìyẹn
ẹ jẹ́ ká jìnnà sí gbogbo wa tá ń wù yìí ń lé àwọn èèyàn sá nínú ẹ̀sìn tá ń ṣe ààrẹ ní bá wa kírun mọ́ gbogbo àwọn alájọgbé wa wọ́n ti dọ̀tá wa nítorí gbogbo nǹkan tẹ́ ń fà ní social media gbogbo àwọn neighbor wa wọn jẹ́ kó àwọn ọmọ wa kó bá àwọn ọmọ tí wọ́n ṣeré ṣé lérí ibú ni ẹ fẹ́ fi ti kó bá gbogbo Islam tó kù lágbàáyé ni. ní school nísìn àwọn ọmọ mi wọ́n lọ lesson pẹ̀lú wọ́n lọ ṣe lesson ọmọ mi obìnrin ó wá dé ó wá ń sọ nǹkan tó ṣẹlẹ̀ ní lesson fún mi. Lánàá ó sọ fún mi pé dad I don't know reason why people my friends ó ní my friends mo ní ṣe ọkùnrin àbóbìnrin ó ní obìnrin they don't want to play with me again. I don't know what I did for them. Mo ní o mọ ohun tó ṣe fún wọn. Nígbà tí mo wá lọ gbé ó wá sọ fún mi nínú mọ́tò pé ìkan sọ fún òun pé òbí òun sọ pé òun ò gbọdọ̀ bá àwọn máa fà ṣeré o torí pé tóun bá lọ bá ṣeré bóyá òun lọ ṣe nǹkan bóyá òun ó jàjà tí òun ṣubú tó bá ṣubú kinní kan afá máa fọlọ́pàá gbé àwọn ni o. Àwọn ọmọ kéékèèké tí wọn ti dàgbà púpọ̀ ni wọ́n ti ń rí challenges yẹn o. Láwọn tí wọ́n jọ máa ń ṣeré tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́mọ yẹn sọ fún mi pé ṣe ni wọ́n ní káwọn jọ máa ṣeré mọ́ nítorí pé tóun bá lọ ṣe mistake tí òun ṣubú ṣe lèmi máa fi ọlọ́pàá gbé àwọn. Ẹ wo nǹkan. So báwọn ọmọ yẹn náà ṣe máa bá àdàgbà nìyẹn ọ̀tá yẹn bí ẹ ṣe ń create ẹ̀ sára àwọn ọmọ kéèké kálukú tí wọ́n ń kìlọ̀ fáwọn ọmọ ẹ̀ láwọn ẹlẹ́sìn tó kù pé má bá àwọn ọmọ Islam ṣeré o torí tó bá ti lọ bá wọn ṣeré wọ́n máa gbé wọn ni. Wọ́n ti wá sọ wá di ẹ̀sìn tó ń fi ọlọ́pàá jà àjàfọlọ́mọ ọlọ́pàá la fi ń gbé àwọn èèyàn káàkiri ayé. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé mo tẹ́ ń fà yìí àwọn rìsọ́ọ̀tì ẹ̀ tó máa jáde òun nìyẹn. Ẹ̀yin náà máa ní pírọ́blẹ́mù yẹn. Àwọn ọmọ tí náà máa ní pírọ́blẹ́mù yẹn níbi tó máa ń dé wọ́n lè má délé sọ fún yín. So why tá wá ń ṣerú nǹkan báyẹn tá à jẹ́ ká hùwà àlàáfíà tí wọ́n ń pè wá. Àwọn ń pinná fún gbogbo èèyàn káàkiri. A sọ gbogbo àwọn èèyàn di ọ̀tá wa. A sọ gbogbo ẹ̀sìn tó kù di ọ̀tá wa. Nítorí ẹ̀sìn tá a sọ pé à ń ṣe à ń proof pé tí ẹ̀sìn tí kálukú ń ṣe tó bá ti mọ̀ pé ẹ̀sìn tó lè fóun ní ìgbàlà lélẹ̀ kó máa ṣe náà àti Islam àti Christian àti ẹ̀sìn tó kù ṣe bí ẹ̀sìn mẹ́ta péré ló gbajúmọ̀ ní Áfíríkà yìí àbí Nàìjíríà táwọn ṣe yìí what of àwọn ìlú tí wọ́n wá ní oríṣiríṣi ẹ̀sìn tó lé ní 200 ẹ̀sìn mẹ́ta làwa manage tì láàrin ara wa. Àwọn tó ń kírun àwọn tó ń lọ ṣọ́ọ̀ṣì àwọn tí wọ́n ń ṣe àdáyébá àbí báwọn ṣe ń pè wọ́n òun la manage ti láàrin ara àwọn tán wá ní ìtọ́jú bíi 300 lọ nílùú wọn kọ́ ṣé wọ́n bára wọn ṣe. So I don't know why people. Tẹ́ ẹ bá gbọ́ odi ti yín tẹ́ ẹ bá gbọ́ náà odi ti yín ehun tèmi torí ẹ̀ jáde ni pé ta lọ lọ́hùn yẹn ẹ jáwọ́ nínú ọ̀rọ̀ ẹ jẹ́ kọ́mọ ẹ máa lọ lé kọ́ lọ báwọn ìyàwó àtàwọn ọmọ ẹ̀ bẹ́yìn ṣe níyàwó ńlé ẹ ní woman fini now. Kò sẹ́mi dáríjì àdẹ́ńpẹ́ra wa ní Islam ọkàn wa kò fúyẹ́ sí ara wa. Ṣùgbọ́n tó bá yẹ pé ọmọ yẹn ọmọ Ìlọrin ni wọ́n ti mọ bí wọ́n ti ṣe ọ̀rọ̀ rẹ̀ o. Ẹ̀yin tẹ́jọ jáfẹ́ ẹjọ́ ń bara yín lórúkọ jẹ́ bí Saheed Shittu akéwùgbà góòdì lóṣogbo àbí ibo náà ń gbé bí Saheed Shittu ṣe ń pè ní akéwùjẹ ẹlẹ́dẹ̀ nìyẹn. Ó fún bàbá oníbàbá ní súná aburú. Saheed Shittu náà àwọn tó kù wọ́n yọ Saheed orúkọ ẹ̀kún bẹ́ẹ̀ wọ́n fi Ṣèkíyù sí. Wọ́n ní eléri ibú ọmọ Shittu eléri ibú Ṣèkíyù Shittu náà ń pè. Wọ́n á ta mí sí méjì ara yín nítorí àti jẹ. Ẹ̀ẹ́dẹ̀ polówó fẹ́ sìn ṣiṣẹ́ ẹ̀sìn yé ta àwọn èèyàn mọ́ èyí tẹ́ fi dúdú bo àwọn èèyàn lójú ó ti tó. Ṣiṣẹ́ kankan fún ẹ̀sìn ń ṣiṣẹ́ fún àpò ara yín ni. Ẹ̀sìn orí burúkú o lẹ̀ ń polówó àbẹ́ ń polówó bànújẹ́ ìgbésí ayé ara yín.
lẹ́ẹ̀ṣẹ̀ lè gbélùú mi àfi Nàìjíríà yìí ṣebí tẹ́ bá ń travel káàkiri gbogbo àgbáláyé àwọn most especially ní diaspora yẹn ṣebí wọ́n ní church wọ́n ní mosque ńbẹ̀ ẹ máa lọ bẹ̀ níjọ́ Sunday àwọn arúgbó náà máa pọ̀ ńbẹ̀ jù àwọn tó ti gbọ́jọ́ kú ẹ̀sìn kò pọ̀ lọ́dọ̀ tiwọn kí ló dé kọ́ sí ẹ̀ nítorí pé problem ò fi bẹ́ẹ̀ pọ̀ lọ́dọ̀ tiwọn Nàìjíríà ń bí ohun tó jẹ́ kí mọ́sálásí máa kún àti ṣọ́ọ̀ṣì torí àgbákò tá fi ń léra wa káàkiri ni olóṣì ló sì pọ̀ jù láàrin gbogbo wa tẹ́ bá dájọ́ kan sílẹ̀ nísìn ẹ ní rólówó gidi tí ó wà torí bẹ́ẹ̀ yẹn ò ṣe klọ́ọ̀bù tó máa pàdé àwọn bíi tiẹ̀ kò lè bá business partner pàdé ní àsálátù klọ́ọ̀bù ni ó ti bá pàdé kò ní lọ òṣì ló jẹ́ kẹ́ ẹ pọ̀ ní Nàìjíríà ní ṣọ́ọ̀ṣì àti mọ́sálásí kò sí nǹkan kan bẹ́ẹ̀ wẹ́n ìjọ ẹ̀ pọ̀ ó kìnnìkan nítorí àwọn àgbákò tá fi ń lera wa káàkiri àwọn àṣàsí ayé kẹ́ẹ̀sùn ẹ̀ nísùn pẹ̀lú àlàáfíà àṣàsí àwọn àfáà gbogbo gbà ní wọ́n máa ná sàsáfà ẹgbẹ́ wọn ṣáwọn tó ń sàsáfà ẹgbẹ́ wọn ni kò ní sí lọ́kàn ara wọn kí wọ́n pa ẹni tí èṣe Islam ẹgbẹ́ wọn tí ó tó wà láàrin wọn. Ana Muhammad sallallahu alaihi wasallam ó ní kulil haq walau kana murran ẹ sọ walau kana ala nafsik àdísì yẹn látẹ̀lé mọ́ táyé fi bàjẹ́ ànábì ní ẹ sọ òótọ́ bó bá ti lè ń kókòrò kódà tí òótọ́ yẹn gangan bá ìwọ tó fẹ́ sọ wí o gbọ́dọ̀ má sọ òótọ́ ọbẹ̀ là ń sọ fúnra wa yẹn ẹ má yẹ ká máa mú nǹkan kókókókókó ká máa mú nǹkan lódì wọ́n pé gbogbo ìgbà ẹnu ò kì í sìn ní ara tiwa bí àfọ́kè mọ́ mọ́sálásí àwa lè ní àwa lánàá bí ẹkún apọ́kọjẹ wọ́n fi ṣe yín ni ẹ̀yin dẹ̀ ń sùn lérí bẹ́ẹ̀dì pẹ̀lú àwọn ìyàwó yín pẹ̀lú àlàáfíà ẹjú ọmọ ọlọ́mọ sínú kángolo láì pààyàn. So gbogbo nǹkan tí kò tó nítorí kẹ́ẹ̀tì mọ́lé fọ́jọ́ méjì òun lè fi gbé kò túbá fún wa kò gbà fún wa tá lè yí ṣé ẹ ti ju Ọlọ́run lọ báyìí ni ṣé ẹ ju Ọlọ́run lọ ni. So torí pé o ti wá jà fáyẹn ní ìsinyìí kí gbogbo ayé máa bẹ̀rù ẹ ti sọra yín di màlẹ́kà sọ́run àwọn èèyàn yóò sàṣẹ ọ ní sórúkọ rẹ nìyẹn àwọn àfáàní ẹ̀ máta sí wọn máa ń ba tèèyàn jẹ́ ní o sórúkọ rẹ ṣé bí wọ́n ṣe pe ànábì lánàá nìyẹn níjọ́ tẹ́ bá kú tẹ́ pàdé ànábì kí lẹ fẹ́ bá ànábì sọ ṣé bẹ́ẹ̀ ṣe bá mi ò mọ̀ bóyá àbọ̀tẹ́ fẹ́ lọ jẹ́ fún ànábì nígbà tẹ́ bá kú tọ́ nìyẹn. Tá a bá sì wí àákú ẹ máa gbọ́ tààrin orí yín láàárọ̀ yìí tẹ́ bá tú ọmọ yẹn sílẹ̀ lẹ́nìí ẹ ti tẹ́ bẹ́ẹ̀ ni ìgbà tó ti níyì láti gbogbo ayé ti ń bẹ̀ yín yẹn tẹ́ ẹ̀ dáhùn gbogbo ìgbà tó ti níyì ní gbogbo ayé ti ń bẹ̀ yín tẹ́ ẹ̀ dáhùn yẹn tẹ́ bá ní kọ́mọ yẹn máa lọlé báyìí kò níyì mọ́ wàláì dàláì kẹ́ ẹ ní kọ́mọ yẹn máa lọlé lẹ́nìí kò níyì fún yín mọ́ gbogbo ìgbà táyé ń bẹ̀ yín táyé ń sọ pé kẹ́ ẹ jọ iyì yẹn ẹ ti lùsì ẹ̀. ẹ máa torí ẹ̀sìn ká máa dẹ́rù bara wa báyìí fẹ́ joyè kan nínú ẹ̀sìn náà àṣàsílẹ̀ máa fi dẹ́rù bara yín gbogbo àwọn ọmọ ẹ lọ gbogbo ilé tán ti ń jẹ ìmáàmù káàkiri gbogbo àgbáńláyé àwọn ọmọkùnrin tó wà nílé yẹn wọn jẹyàn mọ́ wọ́n ti fi àṣàsí bà tiwọn jẹ́ nítorí oyè tẹ́nìkan ṣó fẹ́ gorí ẹ̀ ẹ sì ní kí gbogbo àwọn tó kù máa kírun lẹ́yìn irú èèyàn báyẹn kó má kó gbogbo wọn wọnú ná àwa nìkan lẹ̀sìn ló wà lágbàáyé ni. tí wàá lójú àti ìwé láwà níta gbogbo agbádá táì jáde níjọ́ kejì à ń bá tèèyàn jẹ́. kí ni nǹkan tó wà níbẹ̀ tí ó ti bẹ̀ kú o èèyàn ẹni kí nígbà tẹ́ mú olè ẹ ti mú ẹni kò lè sáré ó sáré ẹni kò ju tọwọ́ ẹ lẹ̀ ohun tó jí gbé ẹni ó jùlẹ̀ kí lẹ tún fẹ́ kó lè ṣe ẹ fẹ́ gbẹ̀mí ẹ̀ ni. ọ̀dọ̀ nǹkan tí wọ́n ṣe fún yẹn wọ́n ro ní agbára ni but gbogbo nǹkan tá à ń ṣe yẹn kò lè tán mọ́ kò lè story ẹ̀ ò lè tán lẹ̀ nítorí ìtàwọn tàná náà sọ lé ní. generation tó ń bọ̀ lọ́la tí ò tí ì dé gbogbo eléyìí gbogbo wa bú ọwọ́ yín yìí ó máa bá lẹ̀
ìwà kókókókókó ṣé mọye sẹlẹ́bù tẹ́tí fi wá burú tẹ́tí fi lé jáde kó nu Islam. Adéwálé Àyùbá ṣe bí Islam ni. Ìwà kìí fẹ́ kìí gbà kìí ṣe gbogbo ẹ̀ yìí náà ni títí tẹ́ fi lé ọmọ yẹn jáde kó nu Islam tó fi lọ di Christian. Àárí pé padà sínú ẹ̀sìn wa dè ní. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.